Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi 3 in 1 ni. Ṣé mọ̀ pé mo ti sọ fún yín wípé màmá mú gist wá fún yín, ṣùgbọ́n mi ní lè máa ṣe bíi mẹ́rin bíi márùn-ún. Mo lè kó gbẹ̀ sójú kan, mo dẹ̀ lè ṣe bíi méjì. Ẹ̀yin èèyàn lé bọ̀ ní bá ṣe ń sọ á máa yé yín. Lálákọ̀ọ́kọ́ gist ta fẹ́ sọ òun ni nípa àǹtí Wahé. Wọ́n ní lórí ọ̀rọ̀ tí àwọn yèyé mẹ́ta sọ wípé ó ṣẹlẹ̀ ní inú pálásì kábíyèsí. Wọ́n ní àǹtí wa dáhùn wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, wípé òun kọ́ ló ń ti Queen Naomi mọ́ta ní ìgbà tí kábíyèsí àti Queen Naomi tí wọ́n fẹ́ra wọn. Ìgbà yẹn la sọ fún yín pé Queen Naomi ṣẹ̀ṣẹ̀ bí Tadé ní ká wò, wípé kò tí tó 3 months, ọmọ yẹn ò tí ju 3 months lọ. Wọ́n padà dé inú palace, wọ́n rí pé apartment wọn ti wà locked. Wọ́n ní wọ́n change kọ́kọ́rọ́ because kọ́kọ́rọ́ táwọn fi ṣílẹ̀kùn kò ṣí. So wọ́n ní Queen Naomi dẹ̀ pé kábíyèsí. So nǹkan tó ṣẹlẹ̀ dé pé àǹtí Wahé ní òun kọ́ ló ń change lock Queen Naomi o, wípé kí àwọn yèyé mẹ́ta kí wọ́n jáde kí wọ́n wá sọ tẹnu wọn, wípé nítorí pé ọ̀rọ̀ ò rí bí àwọn èèyàn ṣe ń sọ, wípé àwọn yèyé mẹ́ta wọ́n ti wọ inú apartment Queen Naomi kó tó di pé wọ́n pè òun kó ń wá change lock. Nǹkan tá a gbọ́ nìyẹn sọ ní àǹtí Wahé sọ. Wọ́n ní àwọn family àǹtí Wahé wọ́n ní wọ́n tẹ̀lé wọn wá sínú palace, wípé àti àwọn yèyé mẹ́ta wọ́n wá bá wọn lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ti Queen Naomi mọ́ ìta tí wọ́n change kọ́kọ́rọ́ nígbà tí Queen Naomi tó ń wà lọ sí convention. Wọ́n ní ìgbà tán máa padà dé wọ́n ti change kọ́kọ́rọ́ wọn. So ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn ìsọjí tán máa ń ṣe yẹn ó máa ń pẹ́ kán tó parí. Ìgbà tán máa dé Ilé Ifẹ̀ láti ibi tán ti lọ ṣe convention, ilẹ̀ ti ṣú ni wọ́n bá ilẹ̀kùn wọn títì. Ọ̀rọ̀ yẹn pé kò ń ṣe àǹtí Wahé ló ti Queen Naomi mọ́ta. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àǹtí Wahé ní ìgbà tí àwọn yèyé mẹ́ta tí wọ́n ti ṣe nǹkan tán fẹ́ ṣe tán nínú apartment Queen Naomi tán ti mú nǹkan tán fẹ́ mú tán ni wọ́n pe òun wípé kó lọ change lock wọn. Ó ní so wọ́n gbọ́dọ̀ wá jẹ́wọ́ kan sọ nǹkan tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àǹtí Wahé àti kábíyèsí. Àárí wọn pọ̀ mọ́. Gbogbo bó ṣe máa ń ṣe love in Tokyo wọn tẹ́lẹ̀ tí kábíyèsí máa lọ sí Europe, tó máa lọ gbé wọn, tó máa wà nú plane, tó máa jọ ṣe ogbẹ̀, tó jọ máa wojú ara wọn. Àárí gbogbo yẹn mọ́. Gbogbo yẹn ti lọ. So definitely nǹkan kan ń ṣẹlẹ̀ tó jẹ́ pé kò hàn sí wa. Ṣùgbọ́n nígbà táwa gbọ́ gist, àwa ní láti mú wá fún yín wípé nǹkan báyìí la gbọ́ tí wọ́n ló ń ṣẹlẹ̀. So àǹtí A wọ́n ní àwọn yèyé mẹ́ta wọ́n ní wọ́n ti lọ ṣílẹ̀kùn Queen Naomi káwọn tó change lock, wípé wọ́n ti ṣílẹ̀kùn wọn, wọ́n ti mú nǹkan tán fẹ́ mú, wọ́n ti sọ nǹkan tán fẹ́ sọ. Wọ́n ní wọ́n wá pe àwọn wípé káwọn lọ change lock. Wọ́n ní àwọn yèyé mẹ́ta ní láti sọ tẹnu wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly lórí ọ̀rọ̀ lock Queen Naomi. Ṣùgbọ́n wọ́n ní àwọn family àǹtí Wahé wọ́n ní wọ́n drag àwọn yèyé mẹ́ta níwájú kábíyèsí wípé kí ni wọ́n lọ ṣe ní inú apartment Queen Naomi tí wọ́n fi sílẹ̀ ní ṣíṣí. Nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lé. Àǹtí A ní gbogbo wàhálà tí wọ́n kó sí òun lọ́rùn yìí, ó ní òun fẹ́ clear orúkọ òun níwájú kábíyèsí, wípé nítorí pé inú kábíyèsí ò dùn sóun nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn. Tá a bá dẹ̀ gbọ́ update lórí ẹ̀ a máa mú wá fún yín. Ẹlẹ́ẹ̀kejì èyí tá a tún fẹ́ sọ òun ni lórí àǹtí wa fashion. Ẹ̀yin èèyàn lé èyí tá a gbọ́ nípa àǹtí wa fashion òun ni wípé wọ́n ní àwọn family wọn àtàwọn ọ̀rẹ́
gbogbo àwọn èèyàn wọ́n bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ̀ọ́ kí wọ́n gbà kí àǹtí wa fashion kan dé sí olórí quarters nítorí wípé ẹ mọ̀ pé àwọn náà làwọn ò fẹ́ gbé bẹ̀ tán ní pé àwọn olórí wípé wọ́n ń fight ọmọ spiritually wọ́n nítorí ẹ̀ náà fi sá lọ palace ní ìgbà tí kábíyèsí tí wọ́n travel ṣùgbọ́n right now wọ́n ní ibẹ̀ gangan ni wọ́n tún wá ń bẹ̀bẹ̀ àwọn family ń bẹ̀bẹ̀ pé kán jẹ́ kán padà síbẹ̀ so wọ́n ní kábíyèsí ti gbà wọ́n ní ṣùgbọ́n kábíyèsí sọ fún wọn kán jókòó sí ààyè táwọn bá fi wọ́n sí wọn gbọ́dọ̀ súnmọ́ chamber wọn gbọ́dọ̀ wá sọ́dọ̀ àwọn wọn nítorí ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan kékeré ló bá dé láti ọ̀dọ̀ kábíyèsí ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. So ibi tí wọ́n yarí pé àwọn ò ní dúró sí ibẹ̀ ni wọ́n wá tún fẹ́ padà sí báyìí o ibẹ̀ làwọn èèyàn ń bẹ kábíyèsí bàbá wèrè ńlá wípé kí wọ́n jẹ́ kí wọ́n padà sí olórí quarters ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nípa àǹtí wa fashion nìyẹn ẹ̀yin náà ṣàmọ̀ pé ìgbà tán ti dé palace wàhálà lórí pé àwọn ò ní gbé olórí quarters ni wọ́n ń bá kábíyèsí fà títí kábíyèsí fi bínú ṣùgbọ́n right now nígbà tí kábíyèsí ní kọ́kẹ́rù wọn kan máa lọ náà wá ní pé àwọn family wọn wá ń bẹ̀bẹ̀ in fact gan mi ò kàn ṣe gist yẹn ni wọ́n ní màmá wọn yíra mọ́lẹ̀ báyìí ni tí wọ́n ń bẹ kábíyèsí nǹkan tá a gbọ́ nìyẹn. ẹ̀yin èèyàn lé bí a ṣe sọ fún yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nínú palace bàbá wèrè ńlá ni ọlọ́run máa gbàkóso ẹ̀ pátápátá in fact gan bí a ṣe gbọ́ wọ́n ní pé peace ẹ̀ ó sì padà nínú palace bàbá wa nítorí pé àwọn alálẹ̀ wọ́n fi kábíyèsí sílẹ̀ gbogbo àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n gbàdúrà fún kábíyèsí àdúrà wọn ó ń jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run á kọ́ntínú láti máa gba àdúrà kábíyèsí àti Queen Naomi ẹ̀yin èèyàn so àwọn gist yìí ni a gbọ́ allegedly la ní ká mú wá fún yín tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àtìlẹ́yìn òde ọlọ́run elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o ẹ kú Sunday olóyin o ní agbára ọlọ́run Sunday yìí ayọ̀ ìdùnnú àlàáfíà ló máa mú wá fún èmi àti yín o gbogbo ẹ̀yin new subscribers adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin old subscribers ẹ ṣé adúpẹ́ gbogbo yín pátá la kí ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all Mashola Gist TV love you all.